Hello, hello, ẹ̀yin èèyàn mi. Ó ga pọ̀ o. Ẹ wá rí ẹlẹ́yà tí àwọn ìyàwó kábíyèsí Ọọ̀ni tán lọ ń ṣe nìbàdàn. Níjọ́ yẹn tán ní ọba Ìbàdàn, Olúbàdàn ṣe coronation. Pẹ̀lú torí ẹ̀, nǹkan tó fẹ́ dálẹ̀ gidi gan, òun ni Ọlọ́run wá fi ìyà ẹ̀ jẹ wọ́n. Wọ́n ní kì í ṣe ìyà kékeré ló jẹ Ashley níjọ́ yẹn. Ẹ mọ̀ pé mo sọ fún wa pé ṣe ló lọ jí staff of kínní tí Naomi tó fẹ́ mú dání kó lọ show pé ìyàwó kábíyèsí, òun ni queen kábíyèsí. Wọ́n ti ní kábíyèsí ti sọ fún Naomi pé táyé ẹ̀ bá yọ pé kó lọ represent òun since tó jẹ́ pé òun ò sí nílé. So àdìjọ́ yẹn kábíyèsí Naomi wá sọ pé kábíyèsí, ayé yẹn ò lè yọ. Àṣé tó rò lè fún àwọn mẹ́ta lẹ̀. Ó lè fi wọ́n lẹ̀ pé òun ò lè fi wọ́n lẹ̀ ṣá because as a nursing mother. Now, tó bá pé ọmọ kan ní í sìn, màmá ẹ̀ lè máa bá a wò. Méjì mẹ́ta, eléyìí á mú yàn, tọ̀hún á mú yàn, tọ̀hún á mú yàn. Ṣé mo rú nǹkan bẹ́ẹ̀ yẹn? Ó lóun ò lè lọ kábíyèsí no problem. Pé wọ́n á ti mọ̀ pé òun ò sí láràǹd. Now, wọn ò fi rán àwọn tó kù o. Wọn ò fi rán wọn. Wọ́n ní Ashley wá sọ pé since tó jẹ́ pé kinní kan, Naomi ò ní lè lọ. Òun lòun máa lọ. Òun máa ṣe gbá. Ó ti sáré. Ó wá jí ọ̀pá tí Naomi kinní kan of staff tí Naomi yẹ kó mú dání kán lè mọ̀ pé ìyàwó ọba rẹ̀ tó bá ti dé bẹ̀ wọ́n kàn máa pè sí chair kábíyèsí. Wọ́n ní ṣe ni Ashley kẹ́ máa wo àwọn aláṣejù bàbá àṣetẹ́. Ṣé ẹ mọ̀ pé Ashley yẹn kò ṣe é pín ní kọ́bọ̀. Kò sí ọgbọ́n kọ́bọ̀ nínú orí ẹ̀. Because torí pé ó fẹ́ di báyìí, ó fẹ́ di gbà wọ́n. Torí owú jíjẹ kò yẹ gbogbo ọpọlọ wọn ti kú. Aṣọ owú jíjẹ lè pa. Owú jíjẹ ò dá o. Owú jíjẹ ò dá, máa ń gba gbogbo ọ̀pọ̀lọpọ̀ nǹkan lọ́wọ́ èèyàn. Á gba ọgbọ́n, á gba òye, á gba gbogbo nǹkan tó yẹ kí èèyàn fi ṣàǹfààní. Láyé ó tún máa gba integrity, ó tún máa gba many things tó lè fi àbùkù kan yàn. Many things tó lè jẹ́ kí èèyàn pòfo many things. Òun ló máa appear sí èèyàn. Owú jíjẹ ò dá. Ọlọ́run máa jẹ̀ ká jowú. Ọlọ́run máa fún wa ní ẹ̀mí owú jíjẹ o. Ẹni tó bá lẹ́mìí owú jíjẹ kọ́ Ọlọ́run kó bọ́ kúrò because kì í ṣe kó bọ́ kúrò nínú agbárí ẹ̀, kó bọ́ kúrò nínú ayé ẹ̀. Torí owú jíjẹ ò ń ṣe nǹkan gidi o. Ó ń pa èèyàn gan pàápàá. Wọ́n ní bí Ashley dé by all means tó ti rí ọ̀pá àṣẹ yẹn jí táwọn security ti gbà lọ́wọ́ ẹ̀. Ó ní àforí àfọ̀run. Kárí mi. Nǹkan tó ń pa ni kò ju gbogbo yẹn lọ. Wọ́n ní ṣe ló tẹkọ̀ létí ó lọ Ìbàdàn. Wọ́n ní bó ṣe dé bẹ̀ báyìí, wọn recognize ẹ̀. Báwo ni wọ́n ṣe fẹ́ recognize ẹ̀? Wọ́n ní ṣe ó lọ sáré lọ wá microphone ibi tó fi máa gbé microphone láti announce pé ìyàwó ọba lòun. Ó ìyàwó ọba ti dé o, ìyàwó ọba ti dé o. Wọ́n lè rí ọba kẹ́ má rí dànsákì ẹ̀. So because òun ló rán rẹ̀ kì í ṣe kábíyèsí ló rán. Wọ́n ní ṣe ló lọ ń wá microphone. Ó ní ẹjọ́ ó lọ gbá MC pé kí wọ́n announce pé òun ni ìyàwó kábíyèsí Ọọ̀ni o. Ó ti wọlé, ó ti ṣe kinní. Bọ́n ṣe bá announce wọ́n á usher ẹ̀ lọ sí. Wọ́n lórí síìtì kábíyèsí wà ńbẹ̀ o. Kò sí ẹni tó jókòó sí o. Pé in case peradventure ẹnìkan ó lè rán èèyàn wá. Wọ́n ní síìtì yẹn wà ńbẹ̀. Kábíyèsí ò mọ̀ pé àwọn túláàsì olórí pé wọ́n lè lọ force ara wọn wá. Kábíyèsí ò rán. Àgbà tó lọ fi ẹnu ara rẹ̀ tó lọ sọ fún wọn pé kán announce pé òun ìyàwó olórí kábíyèsí Ọjájá ló wá. Bọ́n ṣe ránṣẹ́ lọ sí orí síìtì nìyẹn, ó jókòó bẹ̀. Wọ́n ní before you know it, a mọ bọ́n ṣe ń gbọ́ o. A mọ bọ́n ṣe ń rìn o. Àwọn monitoring spirit. Wọ́n ní Mariam láàfin ó ti gbọ́. Bó ti gbọ́ pé Ashley ti lọ sí coronation
kábíyèsí Ìbàdàn bó ti lọ bẹ̀ kó ní kí ló lọ ṣe wọ́n ní information tẹ̀ tí mo pé wọ́n ṣe pé òun ni ìyàwó ọba tó wà òun kiri wọ́n ní bí Ashley ṣe bí Mariam kan ṣe gbọ́ báyìí pé so ìyẹn pé Naomi ò lọ kinní kan wọ́n ní information yẹn kẹ́dọ̀ bá wo àwọn òjòwú àwọn tí wọ́n ti bàjẹ́ wọ́n ní bí yẹn náà ṣe ní wọ́n ní ṣe lára ẹ̀bù máa ṣọ pé lẹ́ẹ̀ni òun máa débẹ̀ wọ́n ní bóun náà tún ṣe kí ọkọ̀ mọ́lẹ̀ ó dìbàdàn lẹ́lẹ́lẹ́lẹ́ ó débẹ̀ báyìí wọ́n ní bó ṣe débẹ̀ ló bá ṣáìtì Ashley lọ́ọ̀kan lórí síìtì kábíyèsí wọ́n ní ṣe ni wọ́n ní Mariam ò fi kan pé méjì o bá ṣe gbọ́ o wọ́n ní Mariam ò fi kan pé méjì bí Mariam kan ṣe lọ sí orí síìtì ibi tí Ashley jókòó pé ìwọ wá síbí ìwọ ò tiẹ̀ sọ pé ò ń bọ̀ ṣé ìwọ ló tọ́ sí ni láti lọ represent kábíyèsí ó tún lọ jókòó sí ipò kábíyèsí ó máa gọ̀ o ó máa gbójúgbóyà o ṣé ìwọ ló tọ́ sí ó yá dìde wọ́n ní kẹ́ máa wú àwọn tí wọ́n tiẹ̀ mọ ìtìjú o kẹ́ máa wọ ṣé mo jọ́ ìtìjú báyìí nǹkan owú jíjẹ ni owú jíjẹ lára nǹkan tó máa ń kọ̀ sí nìyẹn wọn ò mọ ìtìjú wọn ò mọ àbàṣà wọn ò mọ pé nǹkan tó àwọn ṣe ò dá wọn ò tiẹ̀ mọ̀ nítorí owú jíjẹ yẹn ti fẹ́ yà wọ́n wèrè wọ́n ní tẹ́ bá rí bọ́ ṣe display bíi wèrè ń bẹ̀ ńjọ́ yẹn wọ́n ní ṣe Mariam ní Ashley dìde bẹ́ẹ̀ ní ṣojú gbogbo àwọn ọ̀jọ̀gbọ́n yìí náà mọ orúkọ bẹ́ẹ̀ wọ́n ní representative president àwọn governors àwọn gbogbo wọn àwọn dignitaries ibẹ̀ náà kún ṣọ́ṣọ́ṣọ́ lọ́ bá bẹ̀rẹ̀ sí ní wòran wọn náà distract attention àgbo níjọ́ yẹn àwọn olórí túláàsì tí Ọ̀jájá tó kó wọ ààfin wọ́n ní ẹ wá wo bọ́n ṣe disgrace kábíyèsí níjọ́ yẹn wọ́n ní kì í ṣe kábíyèsí tiwa náà disgrace ara wọn náà disgrace àwọn kan ní comment section pé kí ni pé kábíyèsí ló disgrace ní pé kábíyèsí ò mọlé ẹ̀ tó kò tó ilé ẹ̀ gẹ́gẹ́ bó ti tọ́ àti bó ṣe yẹ pé tí ẹni ẹlẹ́ni tra ẹni ẹlẹ́ni tí ò sí nílé báwo ló ṣe fẹ́ mọ owó ṣe ń lọ ṣé wọ́n mọ̀ pé àwọn ìyàwó túláàsì máa wá ìgbà tán ti mọ̀ pé òun ò sí nílé tó wọ́n á ti sọ fún kábíyèsí ó ti sọ pé òun ò sí nílé o ẹni tó dẹ̀ fẹ́ rán wá Naomi dẹ̀ ní òun ò lè fa àwọn bẹ́tà lẹ̀ pé wọ́n á ti understand sí kábíyèsí bá tó ti mọ̀ pé kábíyèsí ò wá àwọn wọ́n lè understand bẹ́ẹ̀ tí wọ́n ní síìtì ẹ̀ wà bẹ́ẹ̀ àfìgbà táwọn olórí tó láàsì tán dẹ̀ lọ́bẹ̀ tán lọ disgrace ara o wọ́n ní ṣe ni nǹkan bẹ́ẹ̀ wọ́n ní bí Mariam ṣe dé bẹ̀rẹ̀ ó ní Ashley ló yá dìde ìwọ kọ́ ló ní síìtì tóun fẹ́ jókòó òun ògo tí ẹ̀ ṣòpò pé kán sọ fún kó lọ bá MC pé òun ìyàwó kábíyèsí ẹlòmíì tún ti wà tó jẹ́ pé first wife ó lóun odindi first wife òun ò tí ì wà ìyẹn lẹ́ máa fi mọ̀ pé àárín ara wọn ògùn kábíyèsí ò rán wọn iṣẹ́ ìdí pé wọ́n ti mọ̀ àwọn tí ò mọ̀ pé commotion wà ní ààfin Ọ̀jájá wọ́n mọ̀ ọjọ́ yẹn wọ́n ní kẹ́ wá wo bá àṣírí wọn ṣe tún bẹ́ẹ̀ ìjà ni wọ́n wá wò bó ṣe ń wọ́ ní Jésù integrity náà fi wọ́lẹ̀ wá wọ́n ní bó ṣe ń wọ́ra wọn ni bí ní Mariam bá wọ́ Ashley náà wọ́ padà ó ní ìwọ kẹ́ ò ní jókòó síbi tọ́hún yẹn ní ìwọ kọ́ ló tọ́ ó ní òun ni first wife ìwọ wá sí ibà ìwọ wá jókòó ìwọ ṣe kìíní wọ́n ní ẹ̀ẹ́sẹ̀tù àwọn tó wà ń bẹ̀ náà sọ̀rọ̀ wọ́n ní ẹ̀ẹ́sẹ̀tù lára yín ẹ̀yìn fọ́ọ̀mù ara yín báwo lẹ ṣe báyìí báwo ni kábíyèsí yín ò ṣe sọ fún yín ẹni tó máa wà ẹni tí ò ní wà pé kán fi ló ti jókòó náà ni ó ní lá pé òun kọ́ ni pé kábíyèsí ò ràn wọ́n bá bẹ̀rẹ̀ sí ní táṣìírí ara wọn kò sí nǹkan tán fira wọn pè kò rẹ̀ sí èbú tán fira wọn bú bọ́ ṣe jẹ́ olóògùn bọ́ ṣe ń fi ń tọ́lá bọ́ ṣe ń ṣorí burúkú bọ́ ṣe ń jẹ bọ́ ṣe rí Ashley wọ́n ròyìn
Ashley tó lọ gbé ọmọ ọlọ́mọ tó gbé fún kábíyèsí, wọ́n níjọ́ yẹn pé wọ́n disgrace kábíyèsí. Ashley onínàbì, Ashley oníṣìnà, Ashley tó gbọ́mọ àlè tó ní kí kábíyèsí, Ashley gbọ́mọgbọ́mọ. Wọ́n ní gbogbo wọn pátápátá náà ń búra. Wọ́n ní tẹ́ bá rí bí wọ́n ṣe announce pé wọ́n ní before you know it, àwọn security ti débẹ̀, àwọn báńsà, wọ́n bọ́dù wọn síta. Wọ́n ní ó yá àfira pé wọ́n kó gbogbo wọn síta pé wọ́n gbọ́dọ̀ wọbẹ̀. Ta ló tún fẹ́ wọbẹ̀? Wọ́n ní bó ṣe disgrace ara wọn nìyẹn tó fi túká jẹ. Mo ní kábíyèsí, ó dìgbà tí kábíyèsí bá dé kóun náà wá wọ ẹlẹ́yà tán. Àwọn pípì yẹn wọ́n fi ṣe, wọ́n fi ra wọn ṣe ẹlẹ́yà. Àtúnṣe máa wà. Tí kábíyèsí bá dìde, ó dàbí pé tí kábíyèsí, wọ́n níjọ́ tó bá rí bí ni bí ń wọlé. Tí kábíyèsí bá ṣẹ̀dé sí i, tó bá gbọ́ gbogbo àwọn information kan tó lọlẹ̀ níwọ̀nba 7 days tí ò fi sí nílé, mo rò pé àtúnṣe máa wà. Àsìkò ti tó, torí tásìkò bá ti tó, ẹ̀dá kan ń ṣe lásán ni. Ṣùgbọ́n eléyìí tí kábíyèsí ò bá rí nǹkan ṣe sí, tí ààfin yẹn ò bá tòrò, ọwọ́ kábíyèsí ló fọwọ́ rẹ̀ fà. Àwọn kíní burúkú, wọ́n gbẹ́kẹ̀lé gbogbo àyámàtàǹgà tó ń ṣe fún kábíyèsí. Òun náà ṣe ń ṣe bálabàla. Gbogbo ògùn yẹn òun ló ń backfire fún wọn yẹn. Gbogbo nǹkan tó ń ṣe tó ń backfire. Bọ́n ṣe ń disgrace ara. Ẹ̀yin èèyàn mi ò jẹ́ ó dùn kó pọ̀, ṣókí lọ́bẹ̀ igi. Ẹ má jẹ́ ká fi torí àwíjàre kí tán lọ tán lẹ́nu. Ẹ bá share, ẹ bá like, kí ẹ dẹ̀ subscribe. Ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe tí ń tẹ́tí sí wa. Kí ẹ dẹ̀ bá fi tó kù sí comment section. Ẹ rí pé ó lágbára. Ìyẹn coronation tó lọ ṣe jẹ́ bí wọ́n ṣe disgrace ara wọn. Bless you. Bye.